ṣe rí tí èèyàn bá jáfa báwọn bàbá tí wọ́n máa ṣe tó bá ní tírà kan ní library tí ò bá fẹ́ kó kà àbẹ́kọ̀ sọ́ra yóò ti kọ́ page tí mo sọ mọ́ fáwọn naam first page ọwọ́ wájú yóò kọ́ sí ẹ̀rọ ìpé so orí tírà yìí o lágbájá ló mú wá o àkójẹ́ ẹ̀ nídìí Okay. tírà yìí o èmi ò fẹ́ kó kà àbí kí pé mi ò yọnu sí tó wà mẹ́ pé ẹni tó ní tírà yìí tó jọun mi ò yọnu sí tó wà mẹ́ so ó ti mọ̀ pé tọ́mọ̀ wọn bá ti kọ́kọ́ fẹ́ kà yóò first tí ọkọ̀ nípa olóhun yọnu sí tó wà mẹ́ ìtumọ̀ ìgbé tó bá ká ó wà very careful be careful ohun ni wọ́n kà caution ni ẹ a good example ọ̀kan mẹ́rin àwọn ọmọ kéwò Alhaji Alaya Abdullahi Alaya mẹ́rin tó bá wọn lọ ẹ̀mà Abdullahi Alaya àdàbílà àwọn lọ Misra wọ́n wá fún bàbá ní tírà wọ́n fi tírà yẹn ní la naskha fil Qur'an limadha kò sí náà sí àti masó ní Qur'an kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ó kọjá nù la naskha fil Qur'an dẹni ha kọ limadha why bàbá sí gbà ó sì ká ní ìpé bàbá sí fi sí tafsiru láàrin tafsiru ó sì ká tán èmi náà kàtírà náà but níbi ìbẹ̀rẹ̀ tírà bàbá kọ pé maliku hadhal kitab ẹn tó ní tírà yìí tó jẹ́ mi la yarda bima fi kò yọnu sí tó wà nílẹ̀ bal radiya anna fil Qur'an naskha wa mansukha òun gbà pé naskha wa mansukha wà ní Qur'an ìtumọ̀ pé gba sọ́márì yìí báyìí kò tó ká o Allah akbar. So tírà yẹn nígbà tí mi wá kà mo fún mi caution lóòótọ́ àmọ́ benefit mẹ́bẹ̀ lẹ́ta kí ni benefit ẹ̀ ò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kan náà bẹ̀ tán ti claim tó pọ̀ jù gbogbo àyà tí wọ́n bá sà ti rí túbáyì mansukh mansukh ní gbogbo ẹ̀ wọ́n lè ní kí tọ́nà máa gbé sí waqulu linnasi husna ẹ̀sọ́ rárá fáwọn èèyàn yóò ní dáadáa fáwọn èèyàn pé àyà yìí o mansukhun bi ayati sayf àyà tó ní ká pa àwọn kèfèrí ó ti parí pé sẹ́wọ̀n pẹ́ ìnàgbà iṣẹ́ tó mẹ́rin kẹ́ máa ṣe dáadáa ni àwọn Ghana ti make a claim tó pọ̀ lórí ẹ̀ so ẹni yìí ibi tíṣẹ́ rẹ̀ wúlò sí ni pé ó gbìyànjú pé gbogbo àwọn tẹ́ ń pè mọ̀sùn ìsìn mọ̀sùn àmọ́ kí wọ́n náà wà ní kò sí mọ̀sùn kù rárá ó sọ ní ẹ̀rí ẹnu statement yẹn lásán tí mo kà lásán mo bá sọ ọdún tàbí mo ti ka tírà yìí fún yín bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ mo wà lọ́dún mẹ́wàá ọdún mẹ́wàá àbí mọ́kànlá tọ́ mo ti kà mo ti gbé sórí lẹ́yìn ìgbà tẹ́mi náà padà ṣe rẹ́hílà mi lọ sí Kánò mo dé libraries ní wákàkiri mo dé library BUK ní Kánò wọ́n pè library triple IT ẹ̀sán ọgbọ́ triple IT tíra tí mo kà yí ẹni tó ṣe wọ́n pè ní al-Muta'ali al-Jabri mo wá tún kan tíra míì tẹ́ni yìí náà tún ṣe tó rí létí mílẹ̀ ọ wá pè ní la naskha fi sunnati nabawiyya pé kò sọ̀rọ̀ pé bí àdísì gan kò sí mansukh kí ló ń ṣẹlẹ̀ gangan pé ìwọ yìí kẹ ìwọ ìkàyínà ok mo ti ẹmọ̀ pé ewu gáàpù tó wà láàrin ìgbà tó padà yá ẹni ìwà àgúnṣe tíra mi ó pè ní an-naskhu fi shari'ati al-islamiyya kama afamu pé násònú sharia gẹ́bí mo ṣe gbọ́ yé wọ́n ti rọ́ fún lórí ìṣẹ́lẹ̀ kẹta tó ṣẹ́rí gbogbo kí ní ìgbà ìbú ṣe wáyé ó tètè jẹ́ kémi máa ń gbọ́ tí mo bá gbọ́ fún wọn láwọn university professors kan sọ pé kò sí mansukh sẹ́mọ̀ ebi ti prepare fún pa àwọn tí ń sọ ti pẹ́ kìí sọ̀rọ̀ sí ẹbọ ọ̀hún kìí sọ̀rọ̀ sí ìgbé so kò ní bá mi lógìkì